Please go. How they not pull over? Please don't fail. Àwọn ọmọ iléèwé fásitì aládàáni kan wọ́n ti ké gbàjarè sáwọn aráàlú àmọ́ bóyá àwa la rán wọn sùkúù wípé ẹ dákun ẹ gbà wá o, ẹ wo yàrá tí wọ́n wá kó wa sí àfi bíi ti yàrá àwọn ẹlẹ́wọ̀n. Fásitì ọ̀hún òun la gbọ́dọ̀ dá ọkọ rẹ̀ tí ń bẹ nílùú Ìbàdàn tí wọ́n offer nursing. The university is actually offering nursing for àwọn tó fẹ́ ṣe nọ́ọ̀sì. Abẹ́ẹ̀rí kọ́bọ̀dù wọn àbí ibi tí wọ́n bá wọn kú sí. Àwa tá a lọ iléèwé ìjọba gan-an yàrá wa gan fẹ́ ṣe pẹ́lí. Ó tiẹ̀ jẹ́ pé ńgbà míì bí bẹ́ẹ̀dì wa ṣe mọ́ rí hostel wa ṣe rí jùrùjùrù ní k'Ọlọ́run ó ṣàánú. So wait, 5 people will share this wardrobe. Five people will share this room. Ọgbà wọn wèrè. Ẹ wò kè, ẹ wò ẹyẹ, ẹ wò kè, ẹ wò ẹyẹ. Nọ́ọ̀sì nítorí Ọlọ́run owó tí wọ́n sì ní wọ́n san 200,000 naira. They pay 200,000 naira to have this accommodation. Well, èyí sàwà lára wọn ń sẹ́ rí kinní kan oko kúnlẹ̀ kẹ́ ẹ tó gbẹ̀pà sí àbí nǹkan ẹ̀yin lẹ́mọ̀ ńgbẹ́ bá jápa ní ìsìn ọ̀sẹ̀ntẹ́ sọ fún lẹ́mọ̀ sọ̀yìnbó káàkiri kinní kan ẹ lọ fún YouTube ẹ mọ̀ sóríṣiríṣi ẹ fara mọ́ ẹ fara dà bí ó bá sì tẹ́yín lọ́rùn ẹ pé àwọn òbí yín kí wọ́n rè bá sùkúù ẹni ó bá múnú yín tí ẹ ta ẹ wo Ọlọ́run ó ṣàánú wa àti rí kọ́ọ̀sì ọ̀hún gan wọ̀ gan ó ti di ogun dọdẹ báyìí. Kéèyàn tó rí nọ́ọ̀sìn wọ̀ ní iléèwé kan Nàìjíríà báyìí ojú rẹ̀ ó rí ẹ̀yin tẹ́ ẹ wọ̀ á kí yín pé ẹ kú oríire ẹ fara mọ́ díẹ̀ náà ni ńgbẹ́ bá ti tán ní ìsìn UK lẹ́ẹ̀tì máa pàdé ara yín. Ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin nọ́ọ̀sì a rọ àwọn iléèwé yìí náà ká má bínú kí wọ́n dákun bá wa tún yàrá àwọn ọmọ iléèwé yìí ṣe. Èyí ṣe ibi tí ó dàbí kinní tí ò ṣe é wò yìí ẹ bá wọn tún ṣe owó náà wọ́n san bí ó bá sì tó owó ẹni wọn ó fi kún kí ibi tí ẹ gbé fún wọn iléègbé kó dùn wò kó ṣeé ṣe gbọ́dọ̀ dàbí sùkúù pòkì àbí sùkúù àwọn iléèwé ìjọba tí kì í ṣàmójútó. Ẹ ǹlẹ́ jàre Yorùbá Report náà ni a kú àsìkò yìí. Ọgbà wọn wèrè. Ẹ wò. Please go. How they not pull over? Please don't fail. This food did not have bones.